ìwọ tó ń bá ń wá ẹ̀yọ́nú ayé gidi, ẹ̀yọ́nú ayé tó ń wá ràn lọ́wọ́, o fẹ́ lọ gba físà, òun wá kán ràn ọ́ lọ́wọ́, òun fẹ́ kó o ráàánú gbà, o fẹ́ lọ gba kinní kan, òun fẹ́ kó o ráàánú gbà, o fẹ́ lọ ṣe interview, o fẹ́ kó o ráàánú gbà, òun wáṣẹ́ lọ, o fẹ́ kó o ráàánú gbà, o fẹ́ lọ gba iṣẹ́ contract, o fẹ́ kó o ráàánú gbà, bó lọ ṣe lè lo kọ́lé ọ̀rọ̀ gbà nìkan. Ìwọ já ewé yìí tí wọ́n ń pè ní kọ́lé ọ̀rọ̀ gbà, ìwọ já, ìwọ̀nba tó o bá nílò náà ni ọjà. Ọ wàá gún kọ́lé ọ̀rọ̀ gbà yìí, tó bá wá fẹ́ gún bó lọ ti máa gún, ilẹ̀ lẹ̀ pẹ̀pẹ̀ náà ti gùn. Ọ wàá bìkan tán ti ṣe floor ẹ̀ sílẹ̀ lẹ̀, orí floor yẹn lọ wàá kó kọ́lé ọ̀rọ̀ gbà yìí sí, ọ wàá gún, ọ wàá pò lọ́ṣẹ tó fẹ́ lò. Ọjọ́ 3 péré ni wọ́n fi lò. Ká sọ pé ọ̀túnla lọ fẹ́ lọ gbaṣẹ́, tàbí ọ̀túnla lọ fẹ́ lọ fún interview tó fẹ́ lọ fún, ọ wẹ̀ lónìí, ọ wẹ̀ lọ́la, tó bá ti dọ̀túnla tó ń lọ ìwọ wẹ ọṣẹ yìí ló bá parí. Gbogbo tí ń jẹ́ ti Elédùmarè wàá ráàánú gbà. Ṣùgbọ́n má gbàgbé o, ilẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti gùn, àìgùn lójú ọlọ́ o, àìsí ìgùn nínú odó. Ọwá tún wá fẹ́ lo kọ́lé ọ̀rọ̀ gbà, ọ̀nà wo lọ tún lè gbà lo kọ́lé ọ̀rọ̀ gbà? Sórí kọ́lé ọ̀rọ̀ gbà máa ń ṣiṣẹ́ tí Yorùbá máa ń pè ní iṣẹ́ aṣínà, ẹ̀yọ́nú aṣínà téèyàn fi rówó. Gbọ́ mi dáadáa, mo ní kọ́lé ọ̀rọ̀ gbà ṣiṣẹ́ ẹ̀yọ́nú aṣínà téèyàn máa fi ń rówó, téèyàn máa fi ń rówó gan. Mo lọ ṣe lè ṣe. Tó bá níṣẹ́ lọ́wọ́, tó ìsakúṣẹ́ tí ò roko, tí ò rodò tó ń wówó. Tó bá níṣẹ́ lọ́wọ́, o wá fẹ́ lo kọ́lé ọ̀rọ̀ gbà kó o fi lè ríṣẹ́ tí ó mú owó gidi wọlé wá fún ọ. Ó lọ ṣe lè ṣe. Ìwọ já ewé kọ́lé ọ̀rọ̀ gbà yìí, ìwọ já ewé kọ́lé ọ̀rọ̀ gbà yìí kó pọ̀. Tó bá ti já, tó bá ti pọ̀, ṣó ti rí lọ́wọ́ mi. Wàá gún kọ́lé ọ̀rọ̀ gbà yìí, o lè gún nínú odó, o lè gún lójú ọlọ. Tó bá ti wá gún kọ́lé ọ̀rọ̀ gbà yìí, tó bá ti kúnná, ọ wàá wá wàrà màálù funfun, wàrà màálù, ṣó ti mọ wàrà màálù yẹn, wàá wá wàrà màálù, wàá wá gún mọ́. Tó bá ti gún mọ́, ọ wàá fi oyin kékeré, wàá foyin kékeré kún, ọ wàá pò papọ̀, mọ́ fọṣẹ ìwẹ̀. Láṣẹ Elédùmarè, ọ ra àánú gbà, ọ ra àánú gbà, iṣẹ́ rẹ̀ ó yọ, yóò búyọ, yóò di ńlá mọ́ ọ lọ́wọ́. Ọ tó wá ní bàbá, bó lọ ṣe lè lo kọ́lé ọ̀rọ̀ gbà lọ́nà míì tó fi jẹ́ pé ayé ò ní lè dínà mọ́. Àwọn bàbá wa àná máa ní kọ́lé ọ̀rọ̀ gbà, wọ́n ní kí ilẹ̀ ilé mọ́ kọ́lé ọ̀rọ̀ gbà kó mọ́ soje. Àwọn bàbá àjọ̀hún àná ni wọ́n nílẹ̀ ilé mọ́ kọ́lé ọ̀rọ̀ gbà kó mọ́ soje. Kò sí bí ilẹ̀ ṣe le tó, kò sí bíbi tí kọ́lé ọ̀rọ̀ gbà wà bó ṣe burú tó kọ́lé ọ̀rọ̀ gbà ó soje. Bó lọ ṣe wá lè lo kọ́lé ọ̀rọ̀ gbà kó fi ráàánú gbà. Oje kọ́lé ọ̀rọ̀ gbà ni ìwọ mú kírìmù tó bá mọ̀ tó máa ń lò, ìwọ mú lọ sílé kọ́lé ọ̀rọ̀ gbà, ní ìdí kọ́lé ọ̀rọ̀ gbà, ìwọ bẹ̀rẹ̀ sí í já, wàá rí tí ó máa kán oje, wàá rí tí kọ́lé ọ̀rọ̀ gbà ó máa kán oje. Oje kọ́lé ọ̀rọ̀ gbà ni ọgbà sínú kírìmù tó bá fi ń para. Olódùmarè ọmọ ṣeun gan bẹ́lẹ̀ Yorùbá fa. Àìwọ́ ní òṣoògùn, wọ́n ní gbogbo ẹ̀ nà láì, wọ́n ní ọṣẹ ti bí ọ ní nà láì, wọ́n ní ọṣẹ ti bí ọ ní nà láì. Ọlọ́run ò fẹ́, sọ́lọ́run kọ́ ló déwé, Ọlọ́run kọ́ ló dégbò ni. Ìwọ mú oje kọ́lé ọ̀rọ̀ gbà kan sí para tó máa ń lò kọ́ mọ́ fi para ẹ̀ para. Láṣẹ Elédùmarè, wàá rí fọ́nà ni ó ṣí. Kò lọ tó sì wá lè lo kọ́lé ọ̀rọ̀ gbà. Tó o bá fẹ́ lo kọ́lé ọ̀rọ̀ gbà fún iṣẹ́ tí Yorùbá máa ń pè ní iṣẹ́ ẹ̀bẹ̀ àgbà, ẹ̀yọ́nú àgbà, tó máa ń mú kí ayé káwọ́ lẹ́yìn lọ́rùn ẹni, káyé ṣíwọ́ lè ká ṣí ìkánná lọ́rùn ẹni. Ó fẹ́ wá ẹ̀yọ́nú àgbà, ẹ̀bẹ̀ àgbà gidi, wá àgáde bàbá, ẹ̀bẹ̀ àgbà náà ní kò máa lo, ẹ̀bẹ̀ àgbà náà ni ó máa lò. Bó lọ sí lè lo kọ́lé ọ̀rọ̀ gbà fẹ́ bí àgbà. Ìwọ wò, ewé kọ́lé ọ̀rọ̀ gbà ló wá máa wá. Sórí tí mo fẹ́ sọ yìí, kàn kíyèsí mi dáadáa ni. Ọ wá ewé kọ́lé ọ̀rọ̀ gbà nìkan kọ́, ewé kọ́lé ọ̀rọ̀ gbà tó ní tàkùn lára. Sọ̀rọ̀ pé tàkùn kọ́lé ọ̀rọ̀ gbà ní, tá bá ti gé tàkùn kọ́lé ọ̀rọ̀ gbà báyìí, sọ̀rọ̀ pé gbogbo ewé tó wà níbí ló ti kú. Àwọn ìfẹ́ kéwì ó parun ni ò jẹ́ kó kú, ni ò jẹ́ kí n ṣe. Wàá já ewé kọ́lé ọ̀rọ̀ gbà báyìí tó ní tàkùn. Ẹlòmíà tó bi léèrè á ní bàbá kí ní jẹ́ tàkùn. Ewé kọ́lé ọ̀rọ̀ gbà tó ní ìtàkùn rèé, àwọn eléèbó máa ń pè ní stem. Stem kọ́lé ọ̀rọ̀ gbà ni wọ́n ń pè ní ìtàkùn. Sórí ewé rẹ̀ rèé, sọ̀rọ̀ pé ewé rẹ̀ rèé, ṣùgbọ́n ewé tó bá ti ṣe gbé ilé ìlọ máa wá pẹ̀lú ìtàkùn ẹ̀ tó bá gbó báyìí. Tó bá ti rí, ìwọ dì í báyìí. Ìwọ á fi ìtàkùn yẹn dì í bí mo ṣe ń dì í. Ṣé o ti rí báyìí? Ọ rí tí ó máa fọ́n oje bó bá ṣe ń dì í. Wàá fi ìtàkùn ẹ̀ dì í báyìí. Wàá wá dì í kò níye, dì í kó pọ̀ sínú ìkòkò tó ṣe é jóògùn. Tó bá ti fi ìtàkùn ẹ̀ dì í sínú ìkòkò tó ṣe é jóògùn, ó bá parí. Ó wá lọ sọ́dọ̀ àwọn lékulẹ́ja. Ọ ní wọ́n fún ọ ní lékeléké ní jẹ́, lékeléké ló kọ ẹ̀. Ìwọ wá lékeléké, tó bá lè rí lékeléké tòòjọ́ ló dáa jù, tán pa lóòjọ́. Ṣùgbọ́n tó bá lè rí, ìwọ fi lékeléké lé lórí.
bá ti fi lékelèké lórí ó bá parí, má fi nǹkan míì sí o, kò látàrí inú. Àwọn ilé ìkọ́ àbá ṣiṣẹ́ ń látàrí kò látàrí inú. Gbogbo iṣẹ́ Yorùbá kọ́ là ń fatari kún, gbogbo iṣẹ́ Yorùbá kọ́ ló látàrí inú. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé fúnra wọn ni wọ́n jẹ́ ẹ̀gùn, wọn nílò àtàrí kan tó ṣiṣẹ́. Ó fi lékelèké lé lórí, tó bá ti fi lékelèké kan ṣoṣo lé lórí, ìwọ bá mi jóṣẹ́ yìí, tó bá ti jó tán ọ wá rí i pé nǹkan funfun lọ fi ń lò. Àwọn míì á máa fèkuru funfun lò, àwọn míì á máa fògì àgbàdo funfun lò, ẹlòmíì lè fomi lò, sọ̀rọ̀ pé omi funfun náà lómi ọ lè fi lò. Tó bá parí, ayé ò ní dí ọ lọ́nà. Ó wá fẹ́ pè mí, ó lè pè mí sí nọ́mbà yìí 09065636184. ìlú Òṣogbo la wà, nílùú Ọ̀kínì l'Óṣogbo. Ọmọ àwa bọ̀ tó bá ti dé jọ́ṣà àkọ́kọ́ nílùú Òṣogbo, l'Ọ̀kínì nílùú Òṣogbo, ìwọ béèrè nọ́mbà, ó bá ti dé jọ́ṣà àkọ́kọ́ sọ fún àwọn ọlọ́kadà tó wà ń bẹ ọlọ́run lọ sí iléeṣẹ́ OFM Herbal Ventures tó wà l'Ọ̀kínì, tàbí kọ́ gbọ́kadà ń bẹ̀ ọ ní káwọn ọlọ́kadà máa gbé ọ lọ sí iléeṣẹ́ OFM Herbal Ventures. Bá ti ń gbé ọ bọ̀, tó bá ti yà wọlé báyìí wá ti rí signpost sí iléeṣẹ́ OFM Herbal Ventures, mọ́ ọ̀tọ̀ sáà mòdì gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ lè jẹ́ nílé iṣẹ́ OFM. Ọṣẹ àṣínà tòótọ́ ń bẹ, àwọn ọṣẹ àṣínà wà nílé iṣẹ́ OFM Herbal Ventures. Ọṣẹ ń bẹ tó jẹ́ ọṣẹ òǹlànà ńlá, ó wà nílé iṣẹ́ OFM Herbal Ventures. Ọṣẹ afáré ń bẹ nílé iṣẹ́ OFM Herbal Ventures. Àwọn ọṣẹ ajé gidi ó wà nílé iṣẹ́ OFM Herbal Ventures. Láṣẹ Elédùmarè, ayọ̀ rẹ ò ní pẹ̀dín o.